níjọ́ aláyé ti dáyé ni wọ́n ti ń fi inú níbí ní yọ ọba. àwọn ìjọba àti ètò òṣèlú ọba ǹkẹ́ wọ́n mú ọ̀tẹ̀ òṣèlú ìyà kúrò nípò. ẹjẹ́ abẹ́rẹ́ àdèlé àjọṣù wọ́n yọ ọ́ ní 1780 wọ́n sì wá padà ní 1852. ẹ̀kọ́ àdèlé àjọṣù. bàbá tó jẹ́ bàbá fún ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà. àfọlọ́bí ọba lọ́mọ ọlọ́wọ́ yìí ilé ijó ìfọwọ́ ọba lóko ẹ̀kẹ́jọ́ sí àgbàrá òjò lónìí mọ́mọ́ ọba ọmọ ẹ̀ka ọ̀sẹ̀ gbóró àti ọ̀yọ́ lọ́mú bàbá dẹ́rẹ́bà níjọ́ sí ẹ̀ka lẹ́fà ọ̀gbàládìmọ́ ọmọ bàbá wọlé èkó àwọn nílé ìdúró èyí ti àwọ̀. ọba adéníran adéyẹmí kejì aláàfin ìlú Ọ̀yọ́ wọ́n yọ ọ́ ní 1955. díẹ̀mí òkúkú náà ró ọba tó ba lérí ohun gbogbo, ọba tí ọ̀tá kó kádàrá tó gbà pé bẹ́ẹ̀yì ò ṣe òmí ò ṣe ni. kò mà sí ohun tí wọ́n ń ṣe nídìílé àwọn ọmọ ẹni Ọ̀yọ́ lóyè ìjọ náà tí ọ̀tán bá wọn dá sí. ṣé ti gbàgbé ti àkárìgbò tìrẹ́mọ ọba Oyèbájò. bàbá ń rèlé Ìjẹ̀bú ọba ń talẹ̀. Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde ńkọ́ ọba Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà wọ́n yọ ọ́ ní 1981 ọ̀pẹ́lọpẹ́ díyà kọ́nẹ́lì díyà òun ló dọ́ba padà sírí ìtẹ́. Déjì Àkúrẹ́ ńkọ́ o ọba Àkúrẹ́ ọba Olúwadáńláre Adésínà Òṣùpá kẹta. wọ́n yọ ní Júùnù 10, 2010 ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀